walk back. It come. So how would you say come? You see the power. Okay, the green. Yeah. The green. Yeah. This. Speak something. Test. La moda. No way upon it. Many what play by Israel, yeah, we yell. No for your body. No for your body. Wait, toffee. Look what you. I'm attacking them. Abed. I said the distance. If you're blue, can you blink? If I go to them. No need. Okay, I mean, yes. But any it is free. No for your money. That one, I mean, your boy, I said that. You cook with me. Want to go wash your line? No, man. Many of you are washing your line. We pass. Yeah, I don't know. Mene o wa na ke wo play like say na dey to yin taya me no wo say na shi ashina do ba to mo ke yi be je taya amehi be no o shi ya ke amehi be di e fe ame na so ni na mo ke na de ko mo no ame pa me be ja do ba na me shi ame ha ame fo bole se to ku ame fish the camera for policy to who it was a serious of the band. The end of the shine now on the 1 year. The man I can go and to be okay, I may be a and the power here comes about the black red, I can go and she name. When you may do with me, I can go, she was a etable, was a good level. Saga fear ameba mo amefa me yo je mete Wa check line again. You ya many am ga press for the land in there what ka fai Eten. Playboy no wo fi osan no sha.
Only no friend of the same boy. Living in a flat, any penny may no question. There have been a lot of your bad traditions. But what's the okay back? I will better not get back. Because Latin, I can remember that one daddy who fell poorly with the near cat. So there was an enemy, you know, there. You know what I said, what you may not do. When I want to make a man and you're not really at the poor. The back and you're not there, I feel a robber. The man here, I'm a sure. I'm a hotels, can it be? I can have a block of the meanwhile, if you're not robber. And let's have a job on you and nothing. No more bad money. I go. That was about Susanna Lodge.
BCF. Roxy, like. Media partners, Rapstream. I'm a fan. They were so yes. Blind too. The time I wanted drama cannot fail no Rapstream. What television? Oh, Masi TV. The man I can affinity of what you do. There are many of them. What do you mean? A man or the acquire man say. Ni ene akaje koto poyi koto ba. Latanu la atasikenwa. Aye kakro latanu nyefefe naika na boko wachemeni awose steady aye do action wana derichumo nyene ko kane latanu naika oje mo pesho abe hande ake no ni patasi ebie nini ko na me no sise o to sise latanu ya bene oye ni o fe bisunwe wana naika ya no ni go tire na kaino. Graphic online. The only power next day. Over TV. They have station there. No, they can back. They know. I can know. What kind of more I join you? Africa. The only
anake semes se ojoba yamale bi wona wodi ake abaso che komen che kuku di ni ba hwe ni ba na hwe no na ba che go woni me wona me wona na sisu me eto nie amete ni be ja prowa kemeni ba ya bo ke ya bo kama cha che me akaka nuku e ya prowa meni o hie fiwa amame ya omo dale matapo walk and bed na mo mona no for your body one day akwashonche na fe akwashonche na sisi echencho o ma ja cheme dale matapo walk and bed na mo mona no for your body wanakuye amefe kralo wanake ekolo milo echencho no for your body. Dio mo dada la fema travel kana ho manche eshe kwa mi ana ho be babi wo ke woni nche wo yi ana ho ma efa na mo mola ni o mo dada ni chi etwe la fema travel kana ho manche dio mo dada The Starlink, I think, big small. Big small. Not for your body. Not here, what's on here? You watch her, woman, and now, or what she dropped for you. So, more, it's here. 100 the power. And how was all the time of any video of what we can be. When our play by what we are so big and to be nay at the second, she like this is sort of fair woman here. Then, woman here. Now, you are known yet. One knuckle sound, yeah, Miss. I told you, fair. No, figure yourself. Take ma, a chair, not your money. One minute, see about that. If I am not like it, what you mean? No, I told you. No. You just go up. No for your body. Hello. Yeah. 1.5.
Aswa owe ni chenyo. Agbawe akuchoche. Hello. 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 Nijamle na ba. Hello. 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 Aswa owe ni chenyo. Agbawe akuchoche. Agbawe akuchoche. Nye fine woni atogbaji ano ka je je wo egbepe me fe ne hwe se amba kwa me se ko ni amaye ameya he ni abe ato na bata won gba fai ka ne je wo egbepe o fa ne ko da Connect this one. Hello? Fai tell me no te ba konchi my friend ma je wo egbepe ke ame kwa me se o ye amena me se ke tell me kan woni atogbaji ano aya na me You know the. What? Make me a connect. Abla the Glover. Okay. Niji kwe. Personal advice yeah, no one. Kaji oye ni obi. Ele ni time ojo ba nwe mo papa ne.
Onye wode kakada. Onye wa kotia. I bet you get a sound. Nemeni jaba pele woyi. Nemeni jaba pele woyi. Akola wa hoshinanyi. Akola wa yadidenyi. Afama nyoba jowo. Na ka obole kutu ne kan wa pe e. Wo pe wo jebu e wanu. Wo ya wonu okoja no ajo. Wo fe mo pa nwa ba na wo. Alo ntedi nkokora ka ba fo wotai. Di fa bala ba so wo. Na ha wo. Ni mbre akwe. No manya re brao. O kan gbe. Oh. No. Efe ne no mu egbe ene. Ase. No. Fe. Echa. Oh, wanje wagbaja no. Ni mane. O eko pe o. Ni chwa ke. Ni. Nuene. Ni aba koni. Na ye ogbe ona ni bi straight. Asin. Eminse. Be taba mokote mena be. Kada e ba je pe no nye ba na ke mla mi amla ku e ba kula jala mi amba bo kramba ame me na bu etero ro mem ko da e ba ni kusu boni ni bi ba ya le bi ba twa me kusu so to enyi aja no wa ni ka da ba je ba jala mi ko no ba na boni gbaje tuwa yo ha ata kan bu afo nuene many yo fra neke dan no ya boni ko to ni magono amo te ke injala be me pana pada here ni
2024 la Omowo festival mene ji brofo ba IMAX la pamo ebadumo jalan e akwa chon be kusun no chino aje meka nye domo ajeme nye kachi ama hie nye domo ajeme wa pasai go mene ani bi strong ni mie na ba ye we me important we ni ka ko lo mene amla ku la la na ba la fe ku ke mo mene yo fra ne ke no ko bonde echancho ndika kadamba boni kusuma yale ne wajano ye mini yo ka no fie nye kwa me amo cafe o 2024 omo calendar pamo obana boni yo fe ha wajano ye ne wajano ye
Eba, eba.
Baashe meni do mobi ene nya baashe won kwanye fai nya baashe aje komiete eke afine le start kokwa Honorable George Komiete wake Menueche Kanibu afu kan tribe mani onye numba ya mrobroni onye numba ya mrobroni onye numba ya mrobroni kan kanibu afu kan kanibu afu numba mani numba wana ya numba wana ya feo Numo ya mobroni kan kanibu afu ni kakadan numo ya mobroni eke atawa yonjo kan kanibu afu ni kakadan onye yo wapa wo ye kecheme fe faake wo bi ete san ewo akwakoni afie ni bi oya ya eha wo wo ba kpanye fa ya shiba mi eje planning committee ya de moni no na shari na yo mo ulomo na ede anawe Numo anate abi eke etu bajo Numo anate abi na yo mo ulomo na ede anawe nubo angmani eke awa awobi mensa Greater Accra Afenwa wo onupa nubo angmani na ede
Anewe. Alene EFL Eko Dade Kotopon Numo Anete Abe na Egasakumo Ulomo Numo Aje Komiete no assume live here Jaku TV no latenu ke ekoko me ke nyete la kwatre se obana ke screen majame na stream live here Anewe Numu mani eke awa obi me yo Greater Accra wa ye fe onupa Nede kusu aboni eyo ale ane oblayin ko oblaye be nyen kase wose nyejime amese ha bi efe yale ke boni gbajan no to Nubu angmani Numo Anete Abi na yumo ulomo Nede Anewe Eshani Obodai Adaino La Mankralo Ni Obodai Adai the fourth La Mankralo Esheno Eke Sami Ajetenjo Numwe gafe kome Niwanya wa ya wonyin ike la afi ekome niwanya wa ya wonyin joe na jo shisinu mo ya joe na jo abebu ami ike ma afi ekome niwanya wa ya wonyin ni Oboda Adai ni je ejo no La Mankralo ni mani eke sakumo ulomo ya pe
ni Ajie Community numo Ajie Community ni oboda adai la mankralo ege sakuma ulomo ya pe kusun bo ni eyo le ne wala kusun bo ni eyo le ne ebe eko jaboni epe ni oboda adai numweka wafa kome ya manami yaboni ya nuwanya wa ya wohie ni oboda adai the fourth la mankralo numwangmani ni mani eka wafa kome Yawa fe ekome femo ni oboda adai the fourth la mankralo ege sami ajetenjo ni oboda adai the fourth la mankralo Esha ni Ajie Kofe la Shikiteli esha no esha ni Ajie Kofe the fourth no la Shikiteli eke sami ajete ajo ke numo ana lomote blamo na awulomo ni Ajie Kofe the fourth ni Ajie Kofe the fourth la Shikite kama mene nyeka chiamanye amena boni nuwa ngmali ha ni Ajie Kofe the fourth la Shikite eke sami ajete ke numo lomote blamo na awulomo ina ake numo tete ojeto the fifth la agbafu ache efita me ina jo ajele aywa jobuje anoyo amina asafa chomungu numo mani onye ni Ajie Kofe la Shikiteli numo mani ni for la Shikiteli ni Ajie Kofe the fourth la Shikiteli takuma ulomo ya pe numo Ajie Community
2024 Pasolemo. wọ́n bá pàfà ẹbọ ní àtògbẹ̀jìyànú kẹ́jì àlẹ́ náà ò bàbí ẹ ní mẹ́ni akẹ́nutúmọ̀ ẹ̀wọ̀ àmẹ́dẹ̀ náà mẹ́ntọ́ yóò yẹ bí ọba pàfà ẹjẹ́ bọ̀lọ̀ mọ̀ mo fẹ́ mọ̀ ánú ẹ̀wọ̀n sí níbọn ní àtògbẹ̀jìyànú ẹ̀yà lẹ́ pẹ́pẹ́ yẹn wọ̀ wọ́n pààyàn fà yẹ ẹ̀ṣibà ẹ̀nu mọ́ sakumo wúlọ̀ mọ̀ ẹ̀kẹ́ ní ajẹ́kọ̀ọ́fẹ́ gbìnà ní ajẹ́kọ̀ọ́fẹ́ ẹ̀kúwẹ́sẹ̀ egbena pẹ bẹ abaya no ni ji enyono round 2 ni aje for Ni money. Ni keno ni ehu. Waba mo den ni wa fe okun wa ya wonyin. Eke no ni ehu. Fe okun ni wa ya wonyin. Ni o fe di fort. La chikitel. Eke no ni ehu. Fe okun ni wa ya wonyin. Akela dade kotopon. Ni ajeko 24 la shikiti eke ano ehu boni efen afro me ya wo yin first round na gbene abana ji enyono la pawulo mo baba ibaya woko emi keje ile ba eke abajo mokome mo eke agbe no ni ji enyona dana ba no ni ji eteno keke agbene no ni ji eteno keji abape kela kan ba pe yo pe be wole be shaka mo ho ejeshi ina te ka be shami me chon me ni me ba shaka me ina ke mo fe mo efefo beni la mo ka lo ni ibaba mo ko ni tamo la traditional councillors you know ni wona fenfe na banu wo ke wo ha me ni afine omowo
Mini amewani omoho abano. Wenye la Dadeko Municipal Assembly Ladma. Labadi Beach Hotel. MTN. Ghana Airports Company Limited. Rad Kitchen. Amejimi ni bawa nichumo. Agbana wanye Papa P Rentals. Papa P Rentals. Saying can be now use of BFN Ekeba wa Agbawe Ekeba wa Agbawanye DMS Academy machine now use of BFN ni wewe mine amejime ni amekeba wa aya pepepe wenye Susanna Lodge wenye PCM Le Magellan wenye Rocks Watch the Army Circle, guys, Capital Restaurant, front and back, Nika Nyuane, January Eba Damoshi, Nika Kadan Fekalo Neba, Eke Nuniji Enuno. Our media partners, Amibawo, Rad Streaming, Wajaku Television. Omashi TV, Latanu FM, Graphic Online, Obonu FM, BBC, Obonu TV. Abena Magdan Group, Ghana Free Zones Authority, Angel Smile Foundation, Ghana Civil Aviation Authority, La Playa Beach Resort, Agbani Greater Accra Regional Coordinating Council, La Dadekotopon and Gold Coast Restaurant. Agbani na first, Mbati Jase Noya Ebawa na Oboshi Dramon Yadu the first and now Ebawa Nimone Aya Ojugba. Dadekotopon NDC Amebawa Nimone Aya Ojugba. Nílé ọmọbìnrin ní Ìbàdàn Mọ̀jálàm ọba pàfà wọ́n ní bí àjọ wọ́n ní bí àjọ wọ́n ní bí àjọ. Nyẹ̀fẹ́ ni wọ́n ní bí àjọ. Nyefane nyani biaja
nika yimie na ala ko ni wonu mo
Beni Ninkakadan epi job ni Eachukusi la de Kotopon Municipal Assembly eyebi Kenya kwe mami samo ke security bejan no to fe lejimo ekwe ne kenu chimone fe wake Ibadan. You bacha acknowledgement here no. Honorable Rita na Odolesowa MP Kenala Dade Kotopon constituency Nyawo Papa Yeyebie. Agbene Honorable Vincent Sowa Odote former MP Kenala Dade Kotopon constituency biane eke power 7. Hello. You bacha acknowledgement here no. Honorable Ni Amasano Mare, former member of parliament Kenya Dade Kotopon constituency. Say no Yeyebie. Nakano Honorable Theophilus Tetechai, NDC Greater Accra Secretary. Dr. Jiwad Ni Adomo Greater Accra Regional Minister. Honorable Daniel Nikwate Titus.
Dani ababa anko mo ni abajo the constituency chairman parliamentary candidate Honorable Sylvester Mensah, former member of parliament, dedicated for constituency, executive officer, National Health Insurance. Mr. Bernard Ni Martel Colley, who represents Dr. Daniel Macaulay, Madam Group of Companies, major sponsor, La Omowo 2024, major sponsor, La Omowo 2024. Ni kakadan Ebadumo Jalani, Ebadu, Ike Atawo Ebadu, Ewa Nuna, Sakumo Ulomo, Nuno Ajé Community. Numo ya mozoni di seven. La sanlomo. Oye numo ya mozoni. Ikatawa yonyo. Kan kalibu afo. Ni kakadan. Nuba mami, onye katanga ni boafo. Katanga ni boafo. Katanga ni boafo. Uswe na tuwe boafo. Ukula passion sebana kesini majani asumi eno live ekuma la jala hiye agone ko mi mamo tatu shiye wana ko na asumo so ba eno live waja kuti wata fa mo ni chone ne GW 6025G o fa ni oti waja kuti ni buaga ama oti ni ke ya ibo wata fa numo ya moboni ya balani onye numo ya moboni kan kanibu afu ni kakadan onye numo ya moboni ne mani numo mani wacha baake nuwe amenwe che ane best ko bina me onye nuwe ya mogori ikatawa yoyo kan kanibu afu kan kanibu afu ni kakadan numo aje community ya kusakumo ulomo wakusuye bani ya alehane numo ya moboni mani akajo azonto onye numo ya moboni ni kakadan kan kanibu afu numo mani afinere ga de bese duba
2024 la Omoro Masolimo. Can you work? Can you work? Ya mozoni kan you work? Ni kakadan ya jalan Ni kakadan Onya ni mo ya mozoni kan you work? Ni mo ya mozoni ma tebo no anyamono na tekuli anyamono feno no anyamono na tekuli nubo ya mozoni nubo mani nubo wana yefo kan you work? Nubo mani Onye ni kakada ko wa dele ma kewu kan you work? Nubo ya mozoni disana la pamulo kan you work? Ni kakada ega sawo yonjo ko ba ni nubo ya mozoni ma kewu Kaji nubo ya mozoni gona nubo ane trabi nede anewe baba kaji iba ni oboda die before la mankalu baba ke iba ni oboda die before la stupid baba kaji iba be ni ajeko fe before la stupid baba ke ni jonyo aguna ke ati ni ji iteno Domin ne bisa yi ba ba su kuma tawa a kan lubin sono nana ofe ajima the second akwamu ini of otuburu eyebie oni ni ṣedi Nede anewo numo anetiabi na yomo ulomo ito intro yajo ibajo ke eya pe sakumo ulomo
Nede anewo na yo mo mo ani mo mani nede e mani awo bi mention eba seyi akelenjo Peter Akra fún wọ́ọ̀lù àwọn nípa. Nede anawo numu anatirabe na yo mo wulo mo Nede numu mani nede eke sakumo wulo mo yake Nuno agir communautaire. Nede eke sakumo wulo mo eyako okay. Nuno anate abe na yo mo wo mo Nede anawo Nuwa mani nede anawo Nuwo anetiwabe na yo mo lomo nede anawo Nuwa mani Nede ejo na mani ni seji ni Oboda Adai the fourth la Mankralo eshe eno Beni Mankralo for Kralo ni Ibaba Masimo ni ma acknowledge la Omawa Planning Committee members Honorable George Committee Chairman Ni Raphael Mensah Vice Chairman Theodore Ajete Secretary Jeffrey Adokoye Tete Assistant Secretary Samuel Mensah Malileshi Deputy Assistant Secretary Ni Oboda Adai the fourth la Mankralo Ibadan Mojala Eke Sami Ajete Njo Sami Ajete afọlọchọ mọ akẹ fara n'obodo Adai ka ekomefe mọ ekomefe mọ ekomefe mọ ekomefe mọ ekomefe mọ ekomefe mọ ẹnu n'ewu ẹhụ ekomefe mọ ekomefe mọ ekomefe mọ ka ẹgbọn ni ẹyin bọ́ni ẹ bí ẹni ekòmí fi mọ ìyìn àwọ̀ ekòmí fi mọ ẹ̀sán ní wọ́n fi ekòmí fi mọ.
ega ko ni wanya ya wonye na kan ni obodo adai ega ko me fe mo ke wanya wote wonye ni obodo adai the fourth la mankalo area ni ke sakumo bulo mo aya pe nuwo aje community new money new obodo ada la mankalo new obodo ada eke sami ajetenjo eke sakumo vlomo ya pe nuno ajiwe community nuno mani eke no fenu no ehu wo fe kume ni wo ke ya wo hin ake la dade kotopon la mankalo ke sakumo wulo mo ya pe nuwa mani echakemi ke sakumo wulo mo ya pe naka ekono fe mo mojukunu nyeni ekono fe mo mojukunu nyeni ni obodo adai o mani jona ajo ko ohun osise ko ofe ojo esin ejo ya bebuami baba ye ni obodo adai nuwa mani ajo abladiani maka nínú ehu wọ́n fi ekùnmé níwọ̀ ìyàwó yìí nínú ehu wọ́n fi ekùnmé níwọ̀ ìyàwó yìí ní ìjọ ọ̀nù ìfọwọ́yúwọ́ nínú ehu wọ́n fi ekùnmé níwọ̀ ìyàwó yìí wọ́n fi ekùnmé níwọ̀ ìyàwó yìí ní ìfọwọ́yúwọ́ wọ́n fi ekùnmé láàkàwọ̀ fi ekùnmé nàkùkọ̀ àní ẹ̀nu ń bẹ́ fẹ́ akẹ́ nìkú ìbáyẹ̀wò. New money, nakai. New money. Eka sanya jetenjo. New money. Chama ni wake. Nakai. Oyo nuwo. Honorable Judge Community. Omo planning committee chairman. Chairman ahun afi no mark e 14 good year. Ebo modern wa numu aiko. Money no ne sheji la shikite. Ni aje ko fe before. La shikite. Keji ejo egbe na be what be second round there na abanaba fe third round and the final round keke agbene wale no ni yese la pon ba pe yo ka bon shaka mo men ko men chon yo bla yo ko men ni
ame fe me fo na ba shaka me eke blamona wulomo yajo numo anan lomote ke Sami Ajete ene if you call okay if you call ni ajeko fait before last ege Sami Ajete ndo se numo anan lomote blamona wulomo ke awo ajeleta ya jobu janu ni ajeko fe before ni ajeka eka wa fe komi waka gbawo igeshan eke wa fe komi waka gbawo igeshan ọ̀bọ̀n ní ayọ̀ akẹ́bùlọ́ kẹ́bùlọ́ òfin ekomi ẹ̀ òní ẹ̀ ṣíkọ̀ ìdílé ekomi ọba ní òkùnmọ̀lẹ̀ ẹ̀wọ́ sí ekomi. ní ajé kò fẹ́ before láàṣìkìtì ní ìmọ̀ni ní ajé kò fẹ́ eke Sami Ajete ndo pẹ̀lú mọ́lòmọ́tò àná lámọ̀nà àwùlọ̀mọ̀ the àwọn ajeleta ya jobu janiyo níwọ̀n mani ní ajé kò fẹ́ tí a máa ń lò wá kẹ́ lápẹ́ tí a máa ní ajé kò fẹ́ di ford láṣìkìtì ẹni wà mani nínú ajé kọ̀mìẹ̀tẹ̀ yà pé sakumo wúlọ̀mọ̀. kẹ́jì ní ajé kò fẹ́ jò ìgbóná àgbè nọ́nìjì èèyàn náà nà níjì second round ẹ̀kẹ́ àtẹ third round ẹ̀kẹ́jì àtẹ náà gbéná àbá break fi o kẹ̀kẹ́ àbá sànẹ́mì. èèwọ̀ kẹ́jì àgbè àbára third and the final round kẹ́jì àgbè náà àbá break ẹ̀kẹ́kẹ́ àtà 2:30 ẹ̀wọ̀ fẹ́ wọ̀ nà ẹ̀bà pèsè ẹ̀bí ẹ̀ kẹ́jì àtà 3 pẹ́pẹ́pẹ́ náà agency sọ́ndé náà èèwọ̀ kẹ́jì àgbè náà àbá break èèwọ̀ ọba akẹ́ ẹ̀nẹ́ àfẹ́ first service kẹ́jì àgbè náà wọ̀ bá break wọ̀ bá àjọ wọ̀ ìfẹ́ kẹ́kẹ́ wọ̀ bá second service ẹ̀. ẹ̀wọ̀n kẹ́jì àbúrẹ́kẹ́ àbáfàpà náà kẹ́jì máàmì bẹ́ẹ̀ nàkẹ́ náà bẹ́ẹ̀ aṣáka yẹ máàmì kẹ́jì àtà 2:30 ẹ̀ wọ́n fẹ́ wọ̀n náà bá pèsè ẹbí ẹ̀kọ́ ẹ̀kẹ́ wọ́n bá second round níjì second service alo níjì ẹ̀yàn náà. ní ajé kò fẹ́
last detail nubu amani onye ni Ajekofe ni Ajekofe the fourth eke Sami Ajete ke numo anan lo moto black na ulo ka meto onye ni Ajekofe nubu amani aga nubu amani oga nubu afia egbani naka nubu amani emawolo yo ake noniji enyo ebanagbe abaya noniji eteno and the final round keji agbena tomboni tonye yue ababek keji abek 230 pepepe wofen wona ba apehie bie eke aba noniji obakira ke second service bia ne first service afio Macha acknowledgement no omo planning committee members Edward George Koteni Kwe legit treasurer Michael ni Ayikwe Mensa organizer Charles Aja Johnson member ni Ashtole member Franklin Akposowa member ni Mensa Anayaka member Prince Seth Nilai Aje member Susie Adastai member omo planning committee members ne aba noniji eteno in the final round numo ya mogoni fe kalo koni Ibadumujalami keji agbena numo ya mogoni ibapeyo agela pepeyo eke shekamo ajenshi keji agbena tobani inchonye yue oba joweli meji enyo ke fa pepepe ona ba apese bi eko nke oba cha wokusun no ACP Priscilla Bimpon, Cantonment Divisional Police Commander, Eyebie. Omo planning committee members Alhaji Salim Ahmed Sowa ebe planning committee eyebie Janoye efe kalo ameba Damoshin nakano me ke tete abinti ameba Damoshin nichwa ke be Africa lu ke jo niji 18 no niji final round there mina ke Madam Abiba Kotoma yebie Education Director
Yella Dade Kotopon Municipal Education Directorate. Ni kwate kojo Gastate Akwashonche ke ni kwate kojo Gastate Akwashonmanche eyebie mi na ayo kolo akotia kela pan oji mi na ayo ni mi na oba pafa ke keji agbena agbojo e na bonu wo trash yen wo fin oba trash na kan no koni ena no biye nita deze no ameba ya koni amanga maji acheme ye ka me ba shan folin ke ni biye ka me sha e ka gbeni ato gbeja no ke wo fin wo shi biye wo te wa ajo wo yi koni wa fe kralo ke second service e wo apafa e wo ka agbena mo fe mo ata ni ta koni dignitary say any your days there no amebana majiacheme la traditional council members kame shamfuli dani wabashi bia woya nuwa jowoyi eke 2:30 pepepe wo fe woba wona eba pehia bia ko kan kusu niji hwade no numo ya moboni eba domojalami afrika lo nyefa na nyani bia adwa nyefa ne nyani bia adwa nyani bia adwa nyefa ne bia adwo numo ya moboni domojalami nyani bia ajo ehawo 1.5 yeshiba nyana bia
Yo, Nicolo, yeah, Ojakuke Rad streamer no. Letwane. 2020 you no more ejo no ji eteno. Ni bia na ejo ebe me simo fen la ake afile banye egbe na ojogban. Ni kai ko se be agbe alo amu afile na na bota fi ni no ji nyam nyina ni be me ni ejepo ye ko emi man bi ni eblesion fen amen nya na botele olai luwa yamone achi meni niji hena no bi ni yobi wabo je no to feel na chocho jata oyebulo abese na chocho jata ebulo abese adontin manye nuwo ya moboni ekwese iba ke epowoku eni e ya tun okusun ne ke ni je ya gba sane ko ni je na meyo te ha ma jina cheme ya file ni be ameke hale o loji kusun na tun won loji pasolemo nuwo ya moboni e ya tukusun ewoku en iba
yẹni ó sẹ́yìn yẹni. Numo ya moboni di service la paulo mo e ya chu kusuo bena e kunje kan kanibu afo ni kakadan kan kanibu afo tan kanibu afo numo la paulo mo e ya chu ekusu yewo ko emi eke yimeji e ya gbasale she na me yo ke ha ma abeke ale e ba ni she ma chemade no kusu le ya chu yewo ko emi e mi na je ke chu kusu ne ayila tan ayikolo na yi akutia no jimi ni adetu ne go kusu ne gemi ne ameyi afi baba o over 400 years na ga bon kusu chumo ina she abajo mokumi mo moni la paulo mo baba kenken keji ba ne de baba ake ni manka leba ke ni sikiti leba ke ameba be first session ne akagbina keji agbina oba pafai ke dignity say ni your days there no ena no bi ameba ya ko na ma magi ateme kameke ame Asian fuli oba ta ashibon o to ashe no ke amefe ameshiketi keji amete wo ba shike ya so ti ebe abafaka na akayi mami keji atwa meji enyo kefa 230 e wo baba eko ke second session na ke wo ba tu kusuwa wo ba ya no koni wo chawo acknowledgement e no
Achiase Noya Manye, ye Eastern region. Yeah, well, Umawanye me, Beni Chemen Chukusu, I side attractions, Lewini Yano. Side attractions, Afine, where JHS school, I Color Festival, Ebano, Omo, where La Osu 11, Bola Kashi, ni Age in Ebano, I street carnival, Nabafi. Health screening, Ghana Medical Association, Ameke, Latin Council, Ibabano, La Royal Palace, 31st August, Keji Ashwemiano, Ilojichelimo, Neke Nichumone, Babano, Abane homecoming float, Ebano, Palamo competition. Palamo competition afresh omono agone popular cooking competition babano popular cooking competition no popular cooking babano 31st August ni money damoshin chumone babano ji wo MP honorable Rita na Odelesowa nyawo papa loga popular cooking competition Ebabano ye Lati Jano. Abane Christian Palamo competition Ebano no Grand Presbytery. Ame organized Ameao. Yo osofo ni eba amba ye ni chumo udase ke imam ni ba ye ni chumo udase mene amene Reverend Father Ebenezer ni Ofoli Boche eje Anglican so mo Ordinand Mark Zio Afid Oko Ashite eje Anglican so mo Reverend Sami Okutianu Chairman, La Local Council of Churches. Alaj Ismaila Ama, Lingamu, La Chief Imam. Sheikh Ibrahim Tijani Lele Mesa, La Dadekotopo Muslim Community, Chief Imam, Ke Greater Accra Tijani, Chief Imam. Madame Benis Ajay, Director General, Kenya NDPI. You any share? Ni kakadam baba ni Ibajo, Teji Ibajo. Ni kakadam Ibadan Jalan, ete atawo yonjo. Mokume amendu. Numo ya mo oboni di 7 la faulomo. Ete atawo yonjo. Ibaya kuni ete numo ajile komite. Sakumo ulomo akwe. Kantan kanibuafu. Numo ya mo oboni. Ni kakadam Nuga mene mani eke akagbeni bi anyamo ni bi fe no agbo ni bi ana akagbeni bi wakagbewo ni bi
wabu awoni biana wabu awoni biana wabu amana nuwa fe kumi wabu amana nuwa fe kumi wakagba woni bi wakagba we woshan wa fe kumi ake la dade kotefo kan kanibuafo nibo obanya dami na ojo azonto so ojo am dami na le ojo azonto kan kanibuafo ya mproni ni kakada kan kanibuafo ko ba anya numo ya moboni ma tebu kan kanibuafo ni kakada numo nawolo ebe ko me femo wo ka gba woni bi wo fa wo bu awon ni bi ana ni wo fe ko me ake la da de ko topo kan kanibuafo wa pafa oblanye nyena atuyese oblanye nyena atuyese won pa je fai bo nyena atuyese won pa oblanye nyena atuyese oh oblanye nyena atuyese oblanye nyena atuyese won pa je fai nyena atuyese nyena atuyese oh nyena atuyese oh na atuyese won pa be fai ni mo ya mo bi ni e ya fo sakumo wulo mo ekele ya pe ni aje community numo ya mubuni ya jalani mani kan kanibuafo onye numo ya mubuni kan kanibuafo ni kakadan numo ya mubuni oblanye won pa ni fa nyena atuyese Image Honorable Emmanuel Yakuba, presiding member, Kenyan de Kotopo Municipal Assembly, Ibabie. Kan Kanibuafo. Numo Yamoboni. Ele Jalami, you can walk here. Waka be ni bi wo sha wabua ni bi ana wabua wo ina ni wa fi ekumi akela dade kotopo ni wa fi ekumi akela dade kotopo eke atawa yonjo eke wonye mo ni biano wonye mo ashushu ni biano je no feno agaba fe Sunday ashushu ni biano na fe ko ni kan kanibuafo chama mimi wake na kai chama kwa banye chama na kebo onye chama kan kanibuafo numo ya moboni emawelo Joana Adula Bebuam, called Monsieur, no me dwarf Obana no tonshi. Amawelu, kan Kanibuafo, if you want Yama Wanibiano, look at Benny Washa, what Bua Wanibiana, no folk near the Decotopo, what folk near the Decotopo, and we shall echo Fimo, Enyao, Fida, echo Fimo, Enyao, Yala the Decotopo. Wọ́n fi okùn ní ọ̀kẹ́ta bọ́ọ̀nù ẹ̀ màṣí
wọ́n fi okùn mi wọ́n kẹ́ta bọ́ọ̀nù ẹ̀ ẹ̀ màṣí. Kẹ́hìntàn kanibó àfọ́ onye ẹnubọ ya mọ̀ pẹ̀lú ní kàkàdá ó fi ẹfẹ́ nàkàn òpin ìjìnlẹ̀ agbádàdé kótó fún ni wọ́n ní wọ́n fi okùn mi kẹ́hìntàn kanibó àfọ́. Obìnrin yẹn nyẹ́ náà tún yẹ sẹ́ kẹ́hìntàn kanibó àfọ́ kẹ́hìntàn kanibó àfọ́ nígbà yà mọ̀ wọ́n ni. Nubu emani. Nubu ya moboni Kantan kanibu afu. Kwa banya nubu ya moboni makebu. Kantan kanibu afu. Kantan kanibu afu. Ètò ẹgbẹ́kẹ́ bí abàní ìka máa jó. Ẹgbẹ́kẹ́ bí amẹ́júwọ̀ wọ́sẹ̀ ẹ̀wọ̀ kùsùn ẹ̀ ẹ̀sẹ̀ ní àtúwọ̀n mi. Náà mẹ́rin àbọ̀ níwọ̀ kùsùn ẹ̀ yàlẹ̀ hàn. Níwọ̀ kùsùn akágbó akẹ́gbàdá ń gbèbí yìí. Ẹgbẹ́kẹ́ bí abà ní ìka máa jó nàkàn bẹ̀ àtúwọ̀n mi. Bọ̀ ní kùsùn ẹ̀ yàlẹ̀ hàn. Àmẹ́ni bọ̀ ní wọ̀lá kùsùn ní ẹ̀yọ̀ akẹ́gbàdá ń gbèbí yìí. Níwọ̀ kùsùn akágbó. Ẹkùsùn gbòòrò gbẹ́kẹ̀ bí ẹ amẹ́júwọ̀ wọ́sẹ̀ ẹ̀sánátọ́ àmì bọ̀ní kùsùn ẹ̀yàlẹ̀ náà mẹ́lẹ̀ bọ̀ní wọ̀ kùsùn ẹ̀yàlẹ̀ hàn. Kantan kanibu àfò ìkẹ́ gbẹ́kẹ̀ bí ẹjọ́ gbẹ́kẹ̀ bí àtọ́mẹ̀ bọ̀ní wọ̀ kùsùn ẹ̀yàlẹ̀ hàn amẹ́júwọ̀ wọ́sẹ̀ kùsùn ọmọ mi bá tún. Latabi kenabi ame ikejuo latabi kenabi acha ma mino wake aga nu ogbe eche mino wake chama ba waje chama make wonye chama Ninkagba Obodai Ampao the sixth in Kwasem Manche Eyedie. Keji Obalada de Kotoko Municipal Assembly Municipal Gase Legiame Commander. Numo ya mobini ejo ebina moni nyese di numo anete abe nede na yo mo wulomo leji moni baba Oba pafa wokusuna woni yale kelo nko woko abone yale numo anete abi eba jalami na yo mo wilomo nede
Anewe eketo icho yajo eketo icho. Numo anete yabe yajalami na yomo yomo nede anewe numo mani iketo ichodo numo anete yabe na yomo yomo ejo ike sakumo yomo baape numo aje komiete nede anewe numane teabi eke sakumo ulomo yape Honorable David Kankam ni eji PRO kena former Vice President Aliyu Mama eyebiye numo anete yabe eke sakumo ulomo eyape ekwese awo bi mensa kelentu Greater Accra ne lejuwa yi afi awonipa wanyemi nu shamo shamo fe anewe nede nuwe mani ìtẹ́wọ́ká yàwọ̀ sẹ̀ aya yín aya àṣẹ̀ṣẹ̀ aya yín aya àṣẹ̀ṣẹ̀ yín aya yín aya àṣẹ̀ṣẹ̀ dàdé kótó kan yín ìsànúwọ̀ya wọ́ká àṣẹ̀ṣẹ̀. mẹ́ẹ̀dẹ́ numo anete yabe náà yọ ọmọ wúlọ̀ mọ́. Chama aga anu egbe si ise mi o fe onye chama
Numu anete ade na yomo ulomo nede ana we Numu anete ade na yomo ulomo ike ejoe ibana agbe Moni nyese ji ni obudai adai before la mankalo Wabapa fake keji apejuwe fe na wo fe water shibon water she no dignitary so any your days no ba ya kuni ama nga majacheme ya mekame shine fully eke water she no keke amefe amepi nibi ene go fuke aka fi crowded aloluku kuna ame ya fi ke wo fe woti wo ba jo wo hi meni ba fapa le unke yi mami keji atwa 2:30 wo fe wona ba apehie bi eku 3 o'clock pepepe abaje second session nation na gajibo ni kusunwa yole a keso mo wake on ya first service ke second service o ba pa fai meni yo gbe no ebi e amegbon je meshi mo fi ogo ni gbe no aka shikeji imeji e keji dignitary se mba je no ba choke ba e wo ba pa fai asafu achemen ka asafu anyeme ke ma ebuwe abakle gbe no ebi awo ni oboda before la mankalo e bajalami nubo mani ni oboda die before la mankalo ege sami ajetenjo Ekome femo wo bu awo ina wo fe ekome ni wo ya ni agada de kotopon wo fe ekome femo ni bo dada ka won ye ni bo dada ye je ni ka won ye e ka ekome femo kenye ni sumo ni wo ke tabo ni e ke machine ni bo ni anya aya eyin ekome femo won ya woni wo ba wose numo ngani ni obeda died before la mankalo eke sami ajetenjo eya koni eke sakumo ulomo ayape numo aje community la mankalo ni oboda dai before eye talami numo ejo e mani numo jena jo fe amawolo kejo mo sisi amawolo keji jena jo mo sisi obana no na so amawolo mene majache me fe ke ekome fe mo kenu ya ekome fe mo no ni ehu wo fe ekome ni wo ya akeda de kotopon ekome fe mo nyemi sumo Numan mani ni obeda died for la mankalo eke sakumo ulo mo yape ekele yape iba kuse ni obodo dai ekwise
ya pradiami ajo ke mami ajo na ke bon ye eko me fe mo ke mi so mo ni wo ke to ma ke machine eko me fe mo obi ni wo ga ni no go da ke eko me fe mo eko me fe mo no go da ke eko me fe mo ni wo ke to ma ke machine onye ni go da ni ma wolo eke aya ni son won ya woni e wo ba wo se don wo ya afa won ya woni e son won ya woni e wo gba afa won ya woni e son e ko be fe mo won ya woni aya ni son agba afa e ko be fe mo teno ya ni mi so mo aba se aya ni nínú ẹ̀chàkèmí chama aga nínú kẹ́ anu naka chama kẹ́ naka ó ní chama ọmọ wọ́n planning committee chama honorable George Komiete ní òkúta adá ìmọ̀ ní Lamon Kralo. Obranye ni na 2 years on page 5 ni obodo adai the fourth la Monkralo ikejo Ibanagbe money yen se di ni Ajeko fe the fourth la Shikite ni Ajeko fe the fourth ní Ajeko fẹ́ ní jí ẹjọ́ nù láṣìkúṣe lẹ́dínmọ̀ nínú iṣẹ́. wọ́n bá tọ́fà ní ìdààmú bẹ́ẹ̀ nù ẹbí ẹ kẹ́jì àjò àtàn bídìmítì sẹ́ alẹ́ náà nù bí ẹ bàbá ní àmbáná màjìyànjẹ́mi ẹ̀wọ́ ọ̀nyẹ́ sí àgbẹ̀ nù yẹ bí ẹ ìhàn àwọ̀ nígbà ẹ̀nù akásíwọ̀n pẹ́yìfà yẹ ìṣíbára mi. ní òbòdà ní Ajeko fẹ́ njò ike àwọn ajẹ́nifáyọ́ ní Ajeko fẹ́ láṣìkìtì ìkẹsàn-án àjẹtẹ kẹnumo lomote ana lomote blamo na awulomo kẹ awo ajẹlẹtayua jọbu janoyo ìkàmẹjọ eke sakumo wulo mo ba pe nínú ẹ̀mọ̀ni nínú ẹ̀kẹ́ ayayin sọ́n abáṣẹ̀ ekò mẹ́fẹ́ mọ́ ayayin ekò mẹ́fẹ́ mọ́ bọ́ni ekò mẹ́fẹ́ mọ́ ehin awọ̀ ekò mẹ́fẹ́ mọ́ níwọ̀ yàwọ̀ yìí wọ́n bá àwọ̀sẹ̀ wọ́n yàwọ̀ yìí. ní Ajeko fẹ́ the fourth last detail nínú ẹ̀mọ́ni mẹ́ni amawolo stọ̀tì mẹ́ni amawodi stọ̀tì mẹ́ni.
La Traditional Council, I'm a Stool Secretariat, I'm a Nichuloy. James Oko Ajay Mensa, Stool Treasurer. Agbene Biata Gogu, Secretary. Victoria Olusu Achimpin, Registrar. Teophilia Nadu Ayin, Secretary. Mohammed Muftar Yaya, Research Officer. Me Ajeko the fourth. Last meeting, Ekesakuma Uyomo Eyape, Ekwese. Ejoya Dobuami, Ajoya Bladiami, Akawon Yue, Kenya Kwedu and the Dwarf, Ekawon Yue. Ekako Femo, Ekumi Femo, Ayani song, Aba, Ayase, Ayani. Ayahie. Ni Ajeko fe. Chama, Agami there. Oh. Chama there. Oh, nakai. Oje chama. Ni Ajeko fe maulo. Eka ko le fe mo wonda wonye keno ya. Eke nimo ana lomote blamo na ulomo ke sami ajete eka menjo. Agbena awo ajele taywa jobu janu yo. Ebe yi na juone. Mina asafati omungu. Ni Ajeko fe. Ni mo mawulu. Ko ba nya ni Ajeko fe makebu. Ni mo mawulu. Ni Ajeko fe the fourth. Last kitchen. Ni Ajeko fe. Ni Ajeko fe ke edue Ibanabe. Obata fa dignity se mu Africa lo. Keji agbedue fe na ameba ya ko ni ame anga majia cheme. Won pafai ake asafu achemega asafu anyama abakile gbenu ebi ahawo. Eni dignity se ba so ba anga majia cheme wa pafai ni bakile gbenu ahawo. Keji agbedue fe na amba kuna amba majia cheme amega ba shankuli.
Oba papa ekuni ame wa to bi e o fa no kuna clear be no e bi ene o fa yẹn o b'a pàfà ekuni ne fa yẹn a kẹ dúró ebana gbè làpẹ́ pé lò èmi àṣẹ bíbítì sẹ yà kó ní àmì àná màjà tẹ̀mẹ́ ẹ̀ nà bí nígbà yẹn mi ní nítumọ̀ yìí o dá sí ẹ̀ àmì bá kó ní àmì bá ná màjà tẹ̀mẹ́. Oba pàfà ekó ní police fẹ́ kẹ asafo àtẹ̀mẹ́ abá control bẹ́ẹ̀ ìhàwọ̀ abá control bẹ́ẹ̀ ìhàwọ̀ abá control bẹ́ẹ̀ ìhàwọ̀ kó ní àmà ńlá màjà àtẹ̀mẹ́ àmì kàmì bá ṣàǹkólé. Ẹnna ànàbí yẹ nígbà yìí mí ni mo túmọ̀ yóò dá sí ẹ amẹ̀yìn àkóní àmà ńlá màjà àtẹ̀mẹ́. Ọba pàfà mo fẹ́ mọ̀ àwọ̀ ìfẹ́ ẹ̀sì 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 bíbí mi fi sọ wọn gba mi fẹ́ ẹ̀sì àtẹ̀mí ni àmẹ́bà yẹn ní kí mo ní èrò dáṣẹ́. Wọ́n pàfà mi nígbà mo ṣe fẹ́ àtẹ̀ àṣì bọ́nà fẹ́ gbé ní ẹnna àmì bí ẹni ìgbà náà mi náà màjà àtẹ̀mí kó náà mi náà gbẹ̀ náà máa ń náà mi. Wọ́n dá mi fẹ́ǹsì wọ́n dá mi fẹ́ǹsì mi nígbà yìí ní kí mo ní ọ̀dá sí wọ́n dá mi fẹ́ǹsì wọ́n dá mo fẹ́ mọ̀ṣì wọ́n dá mo fẹ́ mọ̀ṣì wọ́n dá mo fẹ́ mọ̀ṣì wọ́n dá mo fẹ́ mọ̀ṣì. Bí wọ́n ní àgbè morning session ní ìnà kẹ́jì àṣà méjì ẹ̀yìn kẹfà 2:30 ẹ̀ wọ́n náà bá àpèsè ẹ̀bí ẹ̀kú bá 3 pẹ́pẹ́pẹ́ wọ́n bá di second session náà ṣe ẹ̀wọ̀n ọ̀gbìn first service náà ẹ̀ṣẹ̀ second service ní ọ̀rọ̀ àfẹ́ 2024 la ọmọwọ́ pásọ̀lì mọ̀ ẹ̀nà ànàbí nígbà yìí mẹ́rin ní túmọ̀ rẹ̀ dá sí ẹ la traditional council àmìkẹ́ àmì ìdànyẹ fún ẹ̀ṣì àmìkẹ́ àmì ìdànyẹ fún ẹ̀ṣì àmì ìdànyẹ fún ẹ̀ṣì àdànyẹ fún ẹ̀ṣì yẹ fún ẹ̀yẹ̀ ìyàdùn síkà àtàkùn ìfẹ́ tiẹ̀ wọ́n bá pàyẹ̀gbẹ́ ọkọ̀ nkóní wọ́n na abàtòsí ẹbí ẹ kẹ́ 3 pẹ́pẹ́pẹ́ àti second session náà ẹ̀ṣì wọ́n dànyẹ fún ẹ̀ṣì la traditional council kẹ́ ẹ̀dànyẹ fún ẹ̀ṣì traditional council kẹ́ ẹ̀dànyẹ fún ẹ̀ṣì. La traditional council kẹ́ ẹ̀dànyẹ fún ẹ̀ṣì ẹ̀dànyẹ fún ẹ̀ṣì ẹ̀dànyẹ fún ẹ̀ṣì. wọ́n bá pàṣẹ ìmọ̀ fún ìmọ̀ àwọ̀ ìfẹ̀ẹ̀sì tó ní ẹ̀nà ànàbí ẹ̀ amẹ́nàgbà amẹ́nàmàjà tẹ̀lé wọ́n bá pàṣẹ ìmọ̀ fún ìmọ̀ àwọ̀ ìfẹ̀ẹ̀sì
Mafema aweseshi wapafai kunie na nobie anabe nyametenga majacheme. Honorable Reverend Solomon Kotelinko, Mayor of La, Municipal Chief Executive, La Dadekoto for Municipal Assembly, Naga Namajacheme, Naga non-presiding member, La Dadekoto for Municipal Assembly, Honorable Imando Nyakuba, Honorable Rita Na Odonisoa, Member of Parliament, La Dadekoto Constituency, Nyawotapa, Honorable Vincent Soa, Odute Obama, Power 7. Mr. Joseph Pashi